Muwa mafu, wale mafu, muwa mafu, wale Yorùbá file mafu okun. Mafu okun. Láyà láti jáde. Mafu okun. Ilẹ̀ Yorùbá o, dandan lòmìnira wa. Ẹ fún wa bàlá tẹ̀wọ́. Inú mi dùn láti bá yín pàdé. Obi MC ohun tó ṣẹlẹ̀ yẹn ìbàdílé náà bá ń sọ̀rọ̀ pé àgbọ̀dọ̀ tó ṣe jẹ́ òun yẹn ní fàmì ní pé kí n má sọ̀rọ̀. Nínú ìwé ìtànlẹ̀ Yorùbá. Àwọn ẹmú sí máa fásán lè gbà. Ẹmú sí máa fásán lè gbà. MC wá. Page 342. MC ẹ wá. Ògúnmọ́dédé. Àlàyé Abínúpagún. Under Hausa Fulani. Fodio. Ah, thank you, my boss. Hello. No going back. No going back. Osha. Ṣé o kí mi àti ní ilẹ̀ ayé láti jọjà àti ìrírà? Àríra o. Bàbá. Àmì ìrí. Mo kí yín kú oríire o. Ìjà wá sí ń kọ́ntínú. Mo kí yín kú oríire, oríire yín kò ní bàjẹ́ o. Àmì àṣẹ Èdùmàrè. Ẹni tó jẹ́ alága wa, Ọláléwájú, pásítọ̀ ní human rights wa, ẹbí lọ́mọ, ó kó yín jáde lónìí bí ọmọ ọjọ́ mẹ́jọ. Ikú ò ní pa mọ́ yín lọ́wọ́. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ̀yin náà ò ní kú láìpẹ́ ọjọ́. Hello. Àṣẹ Èdùmàrè. Mo wà kí ló sọ? Ìgbòmìnira ilẹ̀ Yorùbá. Gbọ́dọ̀ wà. Kí ni Ọlọ́run wá fi ẹ̀yin ṣe? Ní má ti dé bẹ̀rẹ̀ màá pè wá gbé mi délé. Àti láti pàṣẹ ọmọ yín tí wọ́n fọ̀rọ̀ yìí lọ tó sì tẹ́wọ́ gbà tẹ́rù ọ̀bá nítorí jẹ́ ọmọ Yorùbá takuntakun. Ẹni ṣòfò. Àmì àṣẹ Èdùmàrè. Àṣẹ Èdùmàrè. Àdúgbò yóò ní dàrú. Ilẹ̀ Yorùbá á dòmìnira wa. Àmì àṣẹ Èdùmàrè. Àràbò ń sẹ́ni fídíò sí tọ́lú tí ìdìrín ní gẹ́ irú àwọn òrìyàn wo ni bí ń sáré sẹ́ni fídíò sí lé. Látòsà gẹ̀dẹ̀gúdù tí máa dífá fún. Bí ń sáré sẹ́ni fídíò sí lé. Ló dáfá fún ààrẹ. Bí àwọn èèyàn ìdìrín wo lè dé Ilẹ̀ Yorùbá o, a ó jà fún náà, a ó ṣẹ́gun náà, ó dùn ọ̀tẹ̀ láti fi ṣẹ́gun wọn. No God fẹ́ bàbá. Bẹ́ẹ̀ sì lórí wọ́n ń kì wá ní ọmọ kẹ́lẹ́ lójú ogun. Ọlọ́run tó ṣẹ́gun wọn fún wa ní 1840 yóò tó ṣẹ́gun wọn fún wa lélẹ̀ yìí. Àṣẹ Èdùmàrè. Arógun yọ tí má torí ẹ̀bọ bí sóde jáde lọ́dún mẹ́wàá. Kò sì lè kú. Inú mi dùn wípé a rí ìránṣẹ́ Ọlọ́run láti CAC tí wọ́n sọ̀rọ̀ wípé.